أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين وبعض مولانا الشيخ آدم عبد الله الإلوري فقمده الله بأوصى رحمته آمين اللهم بارك بابا آمين اللهم لكم بعد بابا آمين الشيخ محمد فوبان آدم عبد الله الإلوري الحلال ابن الحلال خليفة الشيخ آدم عبد الله الإلوري أطال الله بقاءه لخدمة الدين والإسلام آمين مولاي الشيخ مشهود رمضان جبريل الأمير الكتوي صاحب الإمامة المكية أدام الله حياته ودولته آمين الشيخ داود الفن عبد المجيد حفظه الله تعالى ورعاه آمين الشيخ عبد الوهاب زبير الغماوي سدد الله خطاه آمين الشيخ آدم مألي فلون شو بابالاتان akọ́kọ́ lọ́wọ́ rọgbọ́tẹ̀hù آمين gbogbo àwọn bàbá wa ọlọ́run dákun aṣàbà fún ẹlẹ́mí gún àtàláfíà آمين ọlọ́dẹ́bì lọ́dọ̀ ọlọ́run آمين ọlọ́dá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. náà àwọn ìṣẹ̀lẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ tá bá ti rí bí àwọn àfáà mẹ́ta mẹ́rin tó bá ti sọ̀rọ̀ lé lórí tó jẹ́ ọ̀rọ̀ òdodo èmi kì í fẹ́ dá sí mọ́. àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ kọjá ṣùgbọ́n mi ò ní ọ̀rọ̀ kankan láti sọ ń pẹ̀ mí ìdásí inshallah ọlọ́run tó wá fẹ́ ní kí n dá sí ni mo rí mẹ́sẹ̀jì kan gbà látọ̀dọ̀ àwọn àfáà wa kan àfáà wa tí wọ́n kọ mẹ́sẹ̀jì yìí sí mi tí wọ́n sẹ̀ndẹ̀ Ìlọrin ni wọ́n àdàbí ni wọ́n lórí àwọn ọ̀rọ̀ kan tó ti kọjá sẹ́yìn ṣùgbọ́n wọ́n láwọn ṣe ń rí post yẹn ni Allah wọ́n wá kọ wọ́n send message sí mi bí ọ̀rọ̀ yẹn kọ́ àwọn fẹ́ kí n yànnà náà ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ bí message náà bó ṣe lọ bismillah. Assalamu alaikum asadullahi al-ghalib. Wa alaikum salam. ètò ẹ sì kú ìgboyà lórí òtítọ́ àti òdodo wa inna jundana lahumul ghalibun. ẹ jọ̀ọ́ sheikh ọwọ́ṣọ ọlọ́run ti lò yín láti tún orúkọ Al-Ketuwi ṣe lójú ayé wọn alhamdulillah nítorí wípé àwọn ọ̀tá ọlọ́run ti bà bàbá náà lórúkọ jẹ́ jìnnà láti sọ bàbá náà di ọ̀tá sheikh Adam lójú gbogbo àwọn ènìyàn Masha Allah. ṣùgbọ́n láìsí iyèméjì òtítọ́ ibẹ̀ ti fojú hàn gbangba èmi tí mo sì ń sọ̀rọ̀ yìí náà ọmọ Ìlọrin ni mí ṣùgbọ́n àdàbí lèmi mo jẹ́ ẹni tí ó kórìíra Al-Ketuwi gan tẹ́lẹ̀ gbogbo àwọn ìròyìn burúkú nípa bàbá yẹn tí à ń gbọ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn ẹ̀rí òtítọ́ àti àwọn lẹ́tà tí Sheikh Adam kọ sí Al-Ketuwi èyí tí ó fi hàn gbangba wípé Ìlọrin fẹ́ràn Al-Ketuwi ó kọjá àfẹnusọ Masha Allah. títí ẹ̀yìn ikú Sheikh Adam àwọn ipa tí Al-Ketuwi kó gẹ́gẹ́ bí ohun tí ẹ ṣàlàyé fún wa nínú prógrámù yìí tí a ò dẹ̀ rí ẹnìkankan jáde láti jà yín níyàn ẹ̀yin gangan ni àyà ọlọ́run yìí ń bá wí pé a'udhu billahi minash shaitanir rajim wa qul ja'al haqqu wa dhahaqal batil Innal batila kana zahuqa. Naam mo rí fídíò kan láìpẹ́ yìí ṣùgbọ́n àwọn èèyàn mi kan sọ pé ó ti pẹ́ díẹ̀ níbi tí Saheed Shittu ti lọ kí Al-Ketuwi nílé mo dẹ̀ rí ẹ̀yin náà níbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni Saheed Shittu lọ sí tafsir Mufti Ilorin Sheikh Suleiman Farouk oníkíjìpá pẹ̀lú àwọn èébú ńláńlá tí ọkùnrin yìí bú Sheikh Adam tí a sì rí àwọn àfáà kan tí wọn ò gba Saheed Shittu láàyè láti wá sọ́dọ̀ wọn nítorí ìfẹ́ Sheikh Adam tí wọ́n ní. Naam Sheikh ọwọ́ṣọ mo mọ̀ wípé ẹnu yín la ó ti gbọ́ òdodo àti àlàyé ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣáá ẹ bá mi kí Dr. Abdulbasit àti Dr. Nuruddin ẹ bá wa sọ fún Dr. Nuruddin wípé níbo ni a ti lè rí tírà wọn rà ní ìlú Ìlọrin tá a wà yìí tí wọ́n ṣe fún bàbá wa àgbà ní ìlú Ìlọrin ma'asala. Naam alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. àwọn ṣékù wa tí wọ́n send message yìí wọ́n láwọn kọ́ wọ́n kí ọlọ́run lára mi torí èmi ò tí ì ní tèmi ṣe wípé àwọn èèyàn ti bà ṣùmọ̀ṣù lórúkọ jẹ́ Al-Ketuwi Allah. ọlọ́run wá lóbe púpọ̀ láti tún orúkọ báyìí ṣe kódà àwọn ṣéwà sọ pé àwọn náà wà nínú àwọn tí wọ́n kórìíra Al-Ketuwi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n through program mi àtàwọn ẹ̀rí ta fi hàn
ó fi yí àwọn pé irọ́ ni wọ́n pa mọ́ Al-Ketuwi pé àyò Sheikh Adam ni wọ́n. So alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Then níkẹyìn ọ̀rọ̀ wọn ká tó bọ́ sínú ojú ọ̀rọ̀ gangan, wọ́n ní ká kí a Dr. Abdul Basit, wọ́n lẹ́kú iṣẹ́ takuntakun. Wọ́n ní ká kí a Dr. Nuruddin Al-Ketuwi, wọ́n lẹ́kú iṣẹ́. Àwọn ní ká bí lè rí pé báwo ni àwọn ṣe lè rí tírà tẹ́ ṣe fún bàbá wa Kamaluddin, ìyẹn Alhaji àgbà Sheikh Kamaluddin Al-Adabi. Wọ́n ní báwo làwọn ṣe lè rí tírà yẹn rà ní ìlú Ìlọrin. So iṣẹ́ tí wọ́n rán mi sí nìyẹn. Now ibi tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ náà ó kan Sheikh Mashood, ó kan Sheikh wa Suleiman Farouk Oníkìjìpá Mufti Díà, ó wá kan ìjayà súnà Alhaji Saheed Shittu. Nígbàtí afáwà sọ wípé àwọn rí fídíò kan níbi tí Alhaji Saheed Shittu tó ti lọ kí Sheikh Mashood ńlé. Fídíò náà lẹ́wọ̀n yìí. Burúkádà ní bí ẹni tí tọ́lọ fọ́ọ̀dù ní gbé ṣubú, gbogbo ohun tí òun wá ń ṣe Ọlọ́run yàn nígbà tó jẹ́ òdodo tó jẹ́ pẹ́lọ́ ní kéde. Ó lọ kí Sheikh Mashood ńlé. Bọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ní pé a lọ síbi ìṣílé àfáàwà Sheikh Muhammadu Yusuf Adépọ̀jù Akadìm nílùú Òṣogbo nínú Ramadan tó lọ yìí. Ramadan ló bọ́ sí. Nígbàtà wá ń bọ̀ nílé ní Alhaji Saheed Shittu ìjayà súnà, wọ́n láwọn fẹ́ sin bàbá láì mọ̀ pé wọ́n fẹ́ sin bàbá dé Èkó ni. Wọ́n sì ṣe dáadáa pẹ̀lú Sheikh Mashood. Mọ́tò ta gbé tó tẹ̀lera wọn, Alhaji Saheed Shittu ìjayà súnà ó ní kí wọ́n fúrù gbogbo mọ́tò yẹn ni pẹ̀lú Sheikh Mashood nígbàtà yà ní ilé epo. Allahu Akbar. Kódà gbogbo ohun tí gbogbo wa fi sínú ATI Saheed Shittu ló rà sínú mọ́tò fún gbogbo wa tí kìí ṣòwò kékeré. Nígbàtà wá dé Èkó, wọ́n wá ní àfikà wọn tẹ̀lé Sheikh Mashood délé pẹ̀lú mọ́tò security tí ó tẹ̀lé Alhaji Saheed Shittu. Allahu Akbar. So náà ni a rí fídíò ẹ̀ tí wọ́n ṣòfò ilé Sheikh Mashood láwà yẹn. Náà àfáwà ìwá sọ wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pé ṣó yẹ kí Sheikh Mashood gba Alhaji Saheed Shittu láyè láti wá kí àwọn pẹ̀lú gbogbo ebú tó bú Sheikh Adam. Wọ́n ní bẹ́ẹ̀ náà nínú Ramadan, wọ́n ní Alhaji Saheed Shittu Sheikh wa Suleiman Farouk Oníkìjìpá wọ́n gbà wọ́n láyè kó wá sí tafsiri wọn lẹ́yìn gbogbo ebú tí Alhaji Saheed Shittu ti bú Sheikh Adam. Wọ́n wá ní àwọn sì rí àwọn àfáà kan, ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo nìyẹn. Àwọn àfáà tí wọ́n kọ lẹ́tà, wọ́n láwọn rí àwọn àfáà kan tí Alhaji Saheed Shittu fẹ́ lọ kí tí wọ́n gbà láyè tán ní kò gbọdọ̀ wá sọ́dọ̀ àwọn torí pé kíni torí ó bú Sheikh Adam. Náà adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Kò sí dáwà wà fún ju àgbọ́yé ẹ̀sìn lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tẹ̀ ń rí yìí inú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wọnú gbó ẹrù pojú ọ̀nà lọ́wà ní wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú ìfẹ́ èèyàn tí kìí ṣe ìfẹ́ Ọlọ́run. Èèyàn ni wọ́n tẹ̀lé wọn tẹ̀lé Ọlọ́run, kódà wọn tẹ̀lé Sheikh Adam pàpà. Ó ń ṣe ńlá sallallahu alaihi wasallam ó ní la ta'atal maluk fi ma'siyatil khaliq. Ẹ má tẹ̀lé èèyàn kẹwàá fi ìtẹ̀lé èèyàn ní kẹwàá lọ fi ṣe Ọlọ́run ọba dẹ́dà. Ẹ wo ọgọ́tíọ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé àṣetán tí wọ́n sì ń tibẹ̀ kọlu Ọlọ́run tó ṣẹ́bilé Ṣẹ̀tánì lórí. Wọ́n pọ̀nú àwọn aláfáà tẹ̀rí yẹn. Ṣùgbọ́n tẹ́yìn bá ti rí wọn tó ti kórùgbọ́jọ́ tó gbé láwà ní sórí, èyàn ti rú bẹ́ pé àwọn ènìyàn Ọlọ́run làwọn ilé tí wọ́n ń bọ̀ táwọn èèyàn hó láìláìlára ẹ ti rò pé ẹni Ọlọ́run ni wọ́n. Ṣẹ̀tánì ló pọ̀ jù ní wọn. Gbogbo àfà ni mo wí tí Alhaji Saheed Shittu tó bá lóun fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ tí àfà náà bá sọ pé òun ò fẹ́ rí Alhaji Saheed Shittu torí pé bú Sheikh Adam, ẹ bá mi sọ fún wọn pé àfà náà wà wọ́ Ṣẹ̀tánì.
dọ́lún mudillun ẹni àánú tó tún sọ àwọn èèyàn ní ráfà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ò sì yé wọn. sallallahu alayhi wa sallam. Inshallah sallallahu alayhi wa sallam ó ní bu'isu li utammima makari akhlaq nínú àwọn makarimul akhlaq náà ni kéèyàn gba ẹni tó bá ṣẹ̀ kó gbà láyè wọlé tó bá ló fẹ́ túbá kàwárà àfáà kan kó ní torí pé ATI Saheed Shittu bú Sheikh Adamu kó má wá sọ́dọ̀ òun ò fẹ́ rí ẹ bá mi sọ pé àfáà náà ṣe tọ́nu ni gbogbo ẹni mo fi sọ ohun tó sì ń sọ kò yé tó bá pè rẹ̀ lóní súfí ó ń ṣe di àyà rẹ̀ ní tasawufu hàn lára rẹ̀. Allah. Gbogbo àwọn ní súfí tí wọ́n ṣíwájú pátápátá ni wọ́n sọ orú ọ̀rọ̀ yìí kalẹ̀ láwọn ṣẹlẹ̀ báyìí sì ṣẹlẹ̀ lójú ayé wọn. Mọ̀lánà Sheikh Moshood Ramadan Jibril Alamir Al-Ketuwi tí wọ́n gba Saheed Shittu láyé Sheikh Adamu ló gba Saheed Shittu láyé. Allah. Mo ti sọ fún yín gbogbo tí Abubakar bá ṣe tí Umar bá ṣe tí Usman bá ṣe tí Ali bá ṣe àní Muhammad ṣe sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni tí Sheikh Moshood bá ṣépè fún Adamu ló ṣépè fún Ọlọ́run ló ṣépè fún. Allah. Gbogbo ẹni tí Sheikh Moshood tó bá gbà wọlé tó bá yọ́nú sí Adamu yọ́nú sí Ọlọ́run ti yọ́nú sí. Allah. Ẹ̀gbọ́n gbà tí wọ́n ṣàdúrà fún Saheed Shittu ni Sheikh Moshood ní ọlá àfáà mi. Gbogbo èyí tí mo ṣe fún ẹ lálẹ́ yìí Ọlọ́run wọlé àṣẹ Adamu tó ṣe fún mi tọ́gbà tí ẹ náà gbàdúrà. Àfáà mi olóhùn wí ṣé kò ṣe Adamu. rahimahullahu ta'ala. Ṣé wá láwọn àfáà turọ́ tàbí èlùbọ́ tí wọ́n láwọn gba Saheed Shittu láyè kọ́ wọ́n wá sọ́dọ̀ wọn ṣe nítorí ìfẹ́ ṣe Adamu ẹni tó ń ṣe nítorí ẹ̀ kó lè rí àwọn pa àwọn wà pẹ̀lú ẹni wọ́n torí ẹ̀ ṣe ṣebí wà àwọn yìí náà jákmàlù bú Sheikh Tajul Adabi Allah. jákmàlù bú Sheikh Kamaluddin Al-Adabi jákmàlù bú bàbá wa Sheikh Apá Òkagi jákmàlù bú bàbá wa Sofiyullah gbogbo àwọn àgbààgbà Àdàbí ni jákmàlù bú síbẹ̀síbẹ̀ àwọn àfáà ń bá jákmàlù ṣe. Allah. Àwọn àfáà ń bá jákmàlù ṣe ṣùgbọ́n náà wọ́n lè gba ATI Saheed Shittu láyè kẹ́lẹ̀ mọ̀ wípé ó lẹ́ni tí wọ́n ń wá ìyọnú ẹ̀ kìsọ́lọ́ ó sì lẹ́ni tí wọ́n ń tẹ̀lé kìsọ́lọ́. Àṣẹ Suleiman Faruq oníkìjìpá tí wọ́n gba Sheikh Saheed Shittu láyè tasawufu pé sára mufti ni lẹ́fì mọ̀ pé onísúfì lélẹ̀ sam ẹni tó ti wà nínú Ọlọ́run faqbal ma'adhara man ja'aka mu'taziran wal unzuru inda khiyarillahi makbulun wal unzuru inda khiyarillahi makbulun. Faqbal ma'azira man ja'aka mu'taziran wal unzuru inda khiyarillahi maqbul. wal unzuru inda khiyarillahi maqbul. Faqbal ma'adhara ohun táwọn àfáà ẹni àná wí nìyẹn. Faqbal ma'azira. Gba ìdí rẹ̀ bẹ́ẹ̀. Faqbal ma'azira. Gba àròyé àti àlàyé. Man ja'aka mu'taziran lẹ́yìn tó wá jí rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀. wal unzuru inda khiyarillahi maqbulun. wal unzuru inda khiyarillahi maqbul. Gbogbo àwọn ẹni Ọlọ́run tó bá ṣàṣìṣe sí tó bá dọ́dọ̀ wọn bàbá ẹ dákun kódà kó má bẹ̀bẹ̀ àṣọ́pọ̀ ó lọ bá wọn lásán ó ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ mọ́kúbúlù wọ́n gbé wọlé ni ara igbe inú àwọn karimul akhlaq tánàbí sọ nìyẹn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí táwọn àfáà yìí ṣe yẹ bá bí wọ́n lè rí ibo la fi jọ ẹ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run níbo la fi jọ ẹ wà nínú súnà Ànábì Muhammad kẹ́lì mọ̀ pé èèyàn ni wọ́n tẹ̀lé ìyọnú yẹn ló wá kì í ṣe ìyọnú Ọlọ́run wọn sì torí Sheikh Adamu ṣe gbogbo tó ṣe yìí ẹni tó bá ṣe nǹkan tàbí sọ pé torí iṣẹ́ Adamu ṣe òun náà ni Sheikh Moshood Ramadan Jibril Alamir Al-Ketuwi. Naam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ka'b bin Zuhair ó bú Ànábì sallallahu alayhi wa sallam. Ka'b bin Zuhair ó bú oníṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lójú ayé Ànábì táwa ní Sheikh Adam lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi lẹ́yìn tó dábí lójú pé tó abéṣẹ́ Adam wà láyé ní ATI Saheed Shittu bú wọn bẹ́ẹ̀ lójú ayé wọn wallahi summa billahi la ilaha illa huwa níjọ́ tí Sheikh Saheed bá sọ pé òde Adam mú ní
welcome ní ṣáàdá máa ṣe fún Allah. tó bá lóun dé ṣáàdá máa gbà wọlé torí pé fákìbalẹ̀ máa àfẹ́ra máa ń já àkà mọ̀tẹ́sìrà wà ní ọdún yìí dá kìyàrí láyé nínú àwọn kìyàrú ọlọ́run níṣẹ́ Adam Abdullahi lè lórí rahimahullahu ta'ala. káàbù zuwérí bú ànábì lọ́rọ̀ tí ó dá tí ó yẹ ká níbi foríjì láyé ó ní zenimun lẹ́nu tí ẹlọ́run lẹ́sà ya rífù mọ́ ní àbúhù bagi yuli omizu nasabin laimin bagi yuli omizu nasabin laimin zenimu lẹ́sà ya rífù mọ́ ní àbúhù la ilaha ànábì ló bá wí ni la ilaha illallah omizu nasabin laimin èébú wo láyé ló tó kọ́ pé ìrọ́mà lè bagi yuli omizu nasabin èébú wo ló tó kọ́ pé ní ọmọ ìran kíran bagi yòlè omi èébú olótó bẹ́ẹ̀ kí wọ́n pe ìyá yẹn láṣẹ́wó Allah ìyá tó bá lẹ́nu Muhammad sallallahu alaihi anábì gbọ́ orin yìí ó sì lérí ìjà pẹ̀lú Káàbù Zuhair Allah ẹnikẹ́ni tó bá ti rí mú Káàbù Zuhair gbọ́ ìlérí ànábì ó sì tó ànábì Muhammad lọ sallallahu alaihi wasallam ó tó ànábì lọ ànábì Káàbù Zuhair lélẹ́yìn ló bá tún mú orin mí sẹ́nu tó túbẹ̀ sí yín ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ sallallahu alaihi wasallam wípé ó ń bi ìtú àná Rasulullahi àwọ̀dẹni wal afu inda Rasulillahi ma'mulun la taquza níbi akwalil ushati wala husni wa qad kathurati fiya al-aqawilu orin tó kọlu níwájú ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ lànábì sọ fáwọn sàdé pé kí wọ́n gbébì inú mi ànábì sì foríjì Káàbù Zuhair nínú tọ̀ mí ìtaka ànábì tó wá yọ ìdílé báyìí ó tún fi kọ́ Káàbù Zuhair lọ́rùn sallallahu alaihi wasallam èyí tí tẹ́yìn jẹ́ àṣetánì tẹ́jẹ́ àwòkọ́ṣe burú ẹ wá ń kórùmọ̀ kiri ẹ ń gbé láwà ní káàkiri ẹ jẹ́ kí láwà ní nítumọ̀ tó dámọ́ fáwọn oníláwà ní Allah ọba tó dára gan onífàlìyàfù wàlìyẹ́sfà aliyafu waliyasifahu Naam. ala tuhibbuna yaghfirallahu lakum Masha Allah wallahu ghafurur rahim. ọba tó dá wa nù ní ọba tó dá wa ló sọ̀rọ̀ ní wàlíyàfù ẹ ṣàmójúkò fẹ́ tó bá ṣẹ̀yìn waliyasifahu ẹ sì gbàgbé ẹ má torí ẹ jẹun yà ala tuhibbuna yaghfirallahu lakum sẹ́yìn náà ò fẹ́ kọ́ ṣé ẹ̀yin náà ò fẹ́ kọ́ lọ́hun bá forí ẹ̀ṣẹ̀ yìí jìn ní wallahu ghafurur rahim. àbí kan sọ pé alladhina yunfikuna fi sarra'i wad-dara'i wal-kazimina al-ghayz wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. wallahu yuhibbul muhsinin. àkílódé tẹ̀ ń ka Al-Qur'ani tẹ́ẹ̀tì ṣe tẹ̀tìbíkù rẹ̀. alladhina yunfikuna fi sarra'i Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n náwó fi sarra'i wad-dara'i àtìgbàtàrà ní wọ́n àtìgbàtàrà dẹ̀ wọ́n náwó lọ sójú Ọlọ́run. wal-kazimina al-ghayz tí wọ́n sì ń gbébi inú mi nígbà tó bá débi inú. wal-'afina aninas tí wọ́n sì ń ṣàmójúkò fún gbogbo ẹni tó bá ṣẹ̀ wọ́n. wallahu yuhibbul muhsinin. Sheikh Suleiman Farouk oníkìtìpá aláwọ̀kọ́ ti lọ sọ fún yín wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi dáná sí Sheikh Suleiman lọ́rùn nílọrin Ọlọ́run ló yọ bàbá náà. Allah alhamdulillah. Ọlọ́run ló yọ bàbá náà nígbà tí wọ́n ń gbé ọ̀rọ̀ ní káàkiri pé Sheikh Suleiman gọ́ ó gba ATI Saheed Shittu láyè nígbà tó máa túmọ̀ rẹ̀ wọ́n lẹ́ni tó bú ọba Ìlọrin ní Mufti Ilorin gbà láyè tó gbà lálejò wọ́n lẹ́ni tó bú Ìmáàmù Ìlọrin ní Mufti Ilorin gbà lálejò wọ́n lẹ́ni tó wá bú Sheikh Adam ní Mufti Ilorin gbà lálejò. alálìkù wa gbà tí ATI Saheed ń lọ bí tafsiri yìí kò wọ́n yìí fọ́ọ̀mù Sheikh Suleiman pa àwọn ń bọ̀ ẹ̀wọ́ lọ. tó bá tẹ̀ wá sọ pé àwọn ń bọ̀ náà tí wọ́n wá nínú Ramadan gbogbo ohun tí ṣé tó yẹ kí mùsùlùmí ṣe náà Sheikh Suleiman ṣe yẹn oṣù tọ́lọ́ ní ká forí jíra wa lọ́wọ́ báyìí ó sọ́lọ́ ní ká yọ́nú síra wa ìbáwọn kan já sí pé wọn nínú oṣù tó ń bá ti yàn jẹ́ ju Ramadan lọ wọn ní lásìkò táwọn bá ti yàn jẹ́ tó ju Ramadan lọ Ramadan ló ń bọ̀ yìí sí wọ́n á tún sọ pé ẹnìkan tún ju atari sínú fìlà wọn ìwọ ò sáà mọ́jú kó bá ti yàn jẹ́ lọ ẹni tó wá lẹ́sẹ̀ yàn wá lọ bá ṣé àfọwọ́ Saheed Shittu ṣé kò bú Sheikh Suleiman Farouk ni ṣé wọn sọ̀rọ̀ ṣé mọ̀ṣúrì dín ní ìgbésẹ̀ táwọn bàbá yìí wá gbé aláàkọ́ náà ATI Saheed Shittu kọ́kọ́ fi ẹ̀kọ́ hàn látara yìí pé nígbà tó délé ṣé mọ̀ṣúrì ó jókòó sílẹ̀ ńlẹ̀ láàrin amọ́lékéwù ni.
àlùbáríkà láàrin Quran bàbá làwọn dúpẹ́ bàbá làwọn dúpẹ́ ẹ ṣeun gan àwọn àdúpẹ́ fún yìí bàbá làwọn mọ̀ pé tó bá wọn délé. àjíṣà ìṣúlẹ̀ wò yìí tí bàbá sọ wípé kí ó dìde ní rárá ibi tó máa jókòó sí lélẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún wá sọ fún Sheikh wa Masudi wípé bàbá tó bá já sí pé jàǹbá Sheikh Adam ni kò ní máa rí fún yín bí ó ti ń rí fún yín yìí ó ń túmọ̀ pé. olórí ibú èèyàn ni ò ní mọ̀ pé àdúrà ṣe wàdà mọ̀ gbà wọn ò dẹ̀ jàǹbá wọn. Àjì Saheed ṣùgbọ́n ìpèsè Adam kọ́ wòlíì Ọlọ́run ni kí lẹ́tọ́ fẹ́ kó ṣe. bàbá wọn bá Ọlọ́run tó bú ẹ bá mi ṣe ṣéhù ẹ ṣe ṣéhù wallahu yasimuka minan nas la takhafu darakan wala taksha wala awla wala quwwata ọba lúlọrin ṣéhù bàbá Saheed Shittu bú wọn ọba Ìlọrin tó dákẹ́ tó sọ̀rọ̀ bàbá wa ìmáàmù ìlú Ìlọrin Saheed Shittu bú wọn kí ló dáwọn ló sọ̀rọ̀ ìsọ̀rọ̀ àwọn bàbá yìí àìsọ̀rọ̀ wọn ìdákẹ́ wọn kìí ṣe ìdákẹ́ jàmbá kìí ṣe ìdákẹ́ ṣùtá kìí ṣe ìdákẹ́ pé wọ́n ń jẹ Alhaji Saheed Shittu ìdákẹ́ wípé ọmọdé ni kò mọ tó ń sọ ni. Allah khuzul afwa wa amru bil urfi wa arid anil jahili ìwà táwọn bàbá yìí wù ni wọ́n gba ìgbó ń sọ lé ilé ní pẹ̀lú bó ti yé mọ́ tó bá di ọ̀la ó sì lè sọ dáadáa nípa wa tó bá dọ̀la ọlọ́mọ fún bá ti ń jẹ́ hàn. kí wọ́n wá jáde pé ò fẹ́ kó wá sọ́dọ̀ rẹ tó wá sọ́dọ̀ rẹ pé bú ṣe Ádámù tani ṣe Ádámù lẹ́gbẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi Ànábì lọ bú lójú ayé Ànábì tó sì foríjì ń tọ̀hún yìí ó sì dá mi lójú pé tó bá bí ṣe Ádámù bẹ láyé sẹ́ mo tún repeat ẹ̀ Alhaji Saheed Shittu ṣe tó ṣe yẹn tó tún wá lọ bá ṣe Ádámù ó dá mi lójú pé ṣe Ádámù wọ́n wẹ́kọ̀mù ṣe Ádámù àgbà wọlé nìyẹn aṣẹ́ Ádámù táwa mọ̀ ẹ má fún ṣe Ádámù lórúkọ tí ò da ẹ̀yin náà lẹ́ ń bàbá náà lórúkọ jẹ́ ẹ wo orúkọ rẹ tí báyìí filẹ̀ ẹ wo tẹ sorúkọ náà dálé ni. ẹ wá ń fìfẹ́ ṣe Ádámù ẹ wá fi ń bojú ẹ sì ń bà nǹkan jẹ́ sẹ́yìn nífẹ̀ẹ́ ṣe Ádámù láàrin àwọn ọmọ ṣe Ádámù ní bó ti rí láìjọ́ tó ti rí bẹ́ẹ̀ tí ò sì sí solution. ọlọ́mọṣẹ́ wọlé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọṣẹ́ bá wa forí ju àwọn àfáà yìí àmín àfáà wa Saheed Shittu kìí ṣọ̀tá Islam kìí ṣọ̀tá àwọn àfáà nínú àwọn tí àfáà wa Saheed Shittu tó sì mú láàfáà lẹ́ni àwọn ọmọ kéṣẹ́ Ádámù ló pọ̀ jù mẹ́ torí pé lẹ́ni Sheikh Ibrahim Abdulmajid Eleha inú àwọn àfáà tí Sheikh Saheed Shittu tẹ̀lé ni Sheikh Mashood Ramadan Jibril Al-Amir Al-Ketuwi nínú àwọn àfáà tí Sheikh Saheed Shittu tí wọ́n gbà fún ni tó ń túnmọ̀ bí Sheikh Saheed Shittu náà àánà ti di kan nínú àwọn àtibáwò Sheikh Adam Abdullahi Al-Ilorin ta ni ò nígbà jahiliya tí ìyẹn lẹ máa wá dì mú ẹ wá fi dojú ọ̀tá kọyàn ẹ máa lépa àfikọ́ bá tiẹ̀ jẹ́ àfikẹ́ bá ṣẹjọ́ àfikọ́ ṣẹ̀wọ̀n àfikọ́ ṣàtìmọ́lé ṣé mùsùlùmí lẹ́yìn yìí ṣé mùsùlùmí lẹ́yìn yìí so bàbá wa àtàfáwà tí wọ́n béèrè ìbéèrè nílùú Ìlọrin àwọn ìdí àlàyé tẹfẹ́ gbọ́dọ̀ nù ni àwọn tó ń ṣe ìwọ̀n ṣe torí ṣe Ádámù ìwà tó sì tọ́kọ́ ọmọ olúwàbí wù kí mùsùlùmí wù lè ta kọ́ fil kitab wa sunnah òun náà ni bàbá ṣe mọ̀ṣídù hù ni òun náà ni bàbá wa ṣe Usman Faruq ní kìtìpá wù ni àwọn bàbá méjì ọlọ́mọṣàbà gùn ọlẹ́bìn ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run aqulu qawli hadha wastaghfirullaha li wa lakum inna Allaha ghafurur rahim.